Mo kí wa pé a kú dédé wò ní orúkọ Jésù Kristi. Àlàáfíà àti àánú Ọlọ́run kó máa bá wa gbé. Jésù Olúwa. Mo kí wa káàbọ̀ sórí ìkànnì Pulpit TV, níbi tí a ti máa ń gbé ọ̀rọ̀ Ọlọ́run yẹ̀wò àti pípàkíyèsí wá sí àwọn nǹkan kan tí ó bá yẹ kí a ní tàbí ká mọ̀ nípa ẹ̀ ní àwùjọ wa. Kí la fẹ́ bá wa sọ lónìí? Ohun tí a fẹ́ bá a sọ lórí, a ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ lórí ìkànnì wa lórí TikTok, ìkànnì Pulpit TV lórí TikTok. Kò sí mìíràn náà ju ohun tí a pè ní pásítọ̀. Ohun tí a ń béèrè níbí ni pé, ṣé pásítọ̀ ni ẹ́? Ṣé páítọ̀ ni ẹ́ tàbí python? Ní àwọn tó bá ní àǹfààní àti wo fọ́nrán ti TikTok wa, a sọ fún wa ńbẹ̀ bí ò tilẹ̀ pọ̀. A sọ ní fọ́rẹ́ńjógí kí ni python, kí ni python tàbí pásítọ̀. Àti pásítọ̀ àti python ìkan náà ni wọ́n. Ṣùgbọ́n python, a sọ fún wa pé ó yàtọ̀ pátápátá sí pásítọ̀. Àwọn òǹdó èrè àwa ni ó yàtọ̀ gédégédé, ìyẹn pé ó yàtọ̀ pátápátá sí python, sí pásítọ̀ tàbí python. Ìgbà kan wà, ìgbà tí ìyá bàbá mi tí wọ́n wà láyé, wọ́n ti sùn nínú Kristi ńsìn. Tí ilé wọn kọjú sí títì, tí àwọn ènìyàn bá ti ń kọjá lọ sí ìgboro tí wọ́n ń bọ̀, ẹ pẹ̀lẹ́ o yèyé, ẹ ǹlẹ́ ńbẹ̀ o, àwọn náà dáhùn. Tó bá ti jẹ́ pé àkókò tí ó ń kọjá, tó bá jẹ́ pé ó bọ́ sí Friday tàbí Saturday, ìyá bàbá mi náà máa ń gbìyànjú, àwọn náà máa ń sọ èdè òyìnbó. Wọ́n á ní ẹ kú weekend o, wọ́n á ní weekend á tù wá lára o, ìyẹn ni pé màmá ń sọ fún ẹ pé ẹ kú weekend á tù wá lára, things like that. So idea la need àti mọ̀ pé weekend ni màmá ń sọ nígbà náà. Now, kí ló mú mi lọ síbi tí mo lọ ẹran náà ni wípé, kí ló fa python tàbí pásítọ̀? Python tàbí pásítọ̀ ó jẹ́ gbólóhùn èdè Yorùbá tí àwọn àgbàlagbà, bóyá tí wọ́n fi bẹ́ẹ̀ ní àǹfààní láti lọ sí ilé ìwé, ó jẹ́ ọ̀nà tó máa ń gbà dà pé pásítọ̀. Pásítọ̀ gangan ni wọ́n fẹ́ pè, èyí tó túmọ̀ sí àlùfáà ní èdè òyìnbó. So ìgbà tí wọ́n ṣàfẹ́ sọ, àwọn àgbà kan máa ń pe catechist, wọ́n á pè ní catechist. Gbogbo àwọn nǹkan tí mo ń sọ yẹn àti yé ọ̀pọ̀lọpọ̀ lára wa. So python tàbí pastor tí ń ṣe pásítọ̀ náà, òun la fẹ́ sọ̀rọ̀ lórí. Now, àwọn nǹkan kan tó wà tí àwọn olóyìnbó máa ń pè ní python, èdè òyìnbó ni. Kí ni python? Python jẹ́ ejò ńlá tó lágbára púpọ̀ púpọ̀ tí àwọn Yorùbá tún máa ń pè ní èjòlá. Ejò ńlá, òun náà sọ di èjòlá, python. Now, kí ni àwọn nǹkan tí a fẹ́ mọ̀ nípa ẹ̀? A fẹ́ mọ̀ àwọn nǹkan kan nípa python. Ibẹ̀ ló ti máa mọ̀ ìwọ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí pastor tàbí evangelist tàbí teacher tàbí apostle, èké tó bá jẹ́ ńbẹ̀, tàbí wòlíì. A fẹ́ mọ̀, ṣé python ni ẹ́ tá ń pè ní pásítọ̀ tàbí pastor, tàbí python tó jẹ́ èjòlá ni ẹ́? Ó lè mọ̀, ó lè má mọ̀. Ṣùgbọ́n tó o bá mọ̀, then nínú àwọn ìhùwàsí àti ìṣesí tàbí characteristics tí àwọn olóyìnbó ń pè ní characteristics yẹn, àwọn ìhùwàsí, ìṣesí tá a máa kà jáde, á jẹ́ kó o mọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, bóyá pásítọ̀ ni ẹ́ tàbí python ni ẹ́ tàbí python. Ṣó ti yé wa báyìí? Ìwọ náà tó bá dẹ̀ wà ní àyíká irú àwọn ènìyàn wọ̀nyí, bóyá o jẹ́ ọmọ ìjọ tàbí o jẹ́ ọ̀rẹ́ tàbí o jẹ́ aládùúgbò sí wọn, àwọn ìṣe tí a fẹ́ kà jáde á jẹ́ kó o mọ̀. Bàbá, ẹni tí a ń pè ní bàbá wa yẹn tàbí màmá wa nínú Olúwa yẹn, ara àwọn nǹkan tí wọ́n kà wọ̀nyí ó wà nínú ìwà àti ìṣe ẹ̀. Ṣé python ni bàbá wa tàbí màmá wa nínú Olúwa ni, tàbí python tí ń ṣe pásítọ̀ tàbí pastor?
so nínú àwọn nǹkan wọ̀nyẹn là á ti rí kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀. Eléyìí á lè pe àkíyèsí wa, á lè jẹ́ kó kíyèsára, á lè jẹ́ kémi náà kíyèsára kó o lè mọ bó o ṣe gbégbèsè àti kó bóyá o tún lè jẹ́ ìrànlọ́wọ́ náà fún irú Python tó rò pé Python lòun yẹn, wàá lè mọ̀. Àwọn nǹkan wọ̀nyí la fẹ́ sáré gbéyẹ̀wò kíákíá láìpẹ́ rárá. Bá mi tẹ fọ́nrán yìí, pín fún àwọn ènìyàn, fẹ́ràn ẹ̀, wà aago kékeré máa wà lẹ́gbẹ̀ẹ́ tàbí àmì kékeré máa wà lẹ́gbẹ̀ẹ́ tó fi máa lè tí wọ́n tó lè máa tí o lè fi sí tá a lè máa sọ fún ẹ nígbàkigbà tá a bá ti fi àwọn tuntun léde lórí ìkànnì. A máa fún ẹ ní àmì, so àwọn olóyìnbó ń pè ní bell, so a lè fún ẹ ní àmì pé a ti fi nǹkan tuntun kan síta sórí ìkànnì wa lórí KPM TV. Ẹ ṣé. Kí ni Python? Irú ejò wo ni? Agboolé ejò ni Python ti jáde. Ẹ̀yà tiẹ̀ là ń pè ní Python. Ejò náà lòun, ejò ńlá ni gẹ́gẹ́ bá ti sọ̀rọ̀ fún wa lẹ́ẹ̀kan yẹn. Kí làwọn nǹkan tí ejò yìí, kí làwọn nǹkan tó máa ń ṣe tàbí irú ìhùwàsí wo ni ó wà ńbẹ̀ tó ní? Òun ni wípé ó jẹ́ ẹranko tó tóbi, mo sọ fún wa lẹ́ẹ̀kan yẹn pé ìjòlá ni. Ó jẹ́ ẹranko tó máa ń ṣe àkọlù pẹ̀lú agbára ńlá, tó jẹ́ pé bá ti kọlù èèyàn ó máa ní agbára. Ó jẹ́ ẹranko tó lè pa nǹkan tó bá ti gbámú tàbí tó bá ti kọlù, tó bá ti ṣe àkọlù sí. Ó jẹ́ irú ẹranko ejò bẹ́ẹ̀, ó jẹ́ irú ẹranko bẹ́ẹ̀. A tún rí i pé ó jẹ́ ẹranko tó máa ń lọ́ nǹkan, ó máa ń lọ́ mọ́ nǹkan, á squeeze, ó máa ń lọ́ nǹkan tó bá ti máa nǹkan tó bá ti máa jẹ́ nǹkan oúnjẹ, ó máa ń lọ ni, á lọ́mọ kó tó di pé ó máa nà án, kó tó di pé ó máa gbé mì. Wà á máa bá ní bùbá, the ambush, wà á máa bá ní bùbá fún ẹranko tàbí fún nǹkan kí nǹkan tó bá fẹ́ ṣe kíni o, tó bá fẹ́ jẹ. Wọ́n jẹ́ ẹlẹ́tàn, wọ́n jẹ́ ẹlẹ́tàn, ṣẹ́rí báyẹn. Then wọ́n jẹ́ ẹranko tó máa fẹ́ fi agbára hàn, tó lè máa fẹ́ sọ pé ọba lòun jẹ́ láwùjọ àwọn ẹranko tó kù. Wọ́n jẹ́ ẹranko tó léwu púpọ̀. Wọ́n jẹ́ ẹranko tó jẹ́ pé a fẹ́ máa gbẹ̀san, kò ní lọ bẹ́ẹ̀. Wọ́n sì jẹ́ ẹranko tó máa ń bínú náà púpọ̀ gẹ́gẹ́ bí a ti mọ̀ ní àwùjọ ejò pé wọ́n máa ń bínú púpọ̀. Gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ̀rọ̀, kí wá ni ohun tí a fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ wọ̀nyí, ìyẹn àwọn ìṣesí ìhùwàsí Python tí a ń sọ̀rọ̀ nípa ẹ̀. Òun ni wípé ṣe rírú ìwà àti ìṣesí náà ó lè farahàn lára ìránṣẹ́ Ọlọ́run tàbí ènìyàn. Ẹ jẹ́ kí n sọ pé ènìyàn, ẹ má jẹ́ kí n sọ pé ìránṣẹ́ Ọlọ́run báyìí, ẹ jẹ́ kí n sọ pé ènìyàn tí ó jẹ́ gẹ́gẹ́ bí alákòóso nínú ìjọ tó ń lọ. Ó lè jẹ́ obìnrin, ó lè jẹ́ ọkùnrin. Ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ìwà báyìí la lè rí lára wọn tàbí nínú ayé wọn. Ohun tí a wá ń sọ báyìí ni wípé àwọn tó bá ti gbé irú ìwà yìí wọ̀ bí aṣọ lára wọn, irú ènìyàn bẹ́ẹ̀, irú ẹni bẹ́ẹ̀ tó jẹ́ bóyá olùṣọ́ àgùntàn tàbí ajíhìnrere tàbí olùkọ́ni tàbí wòlíì tàbí àpòsò tàbí èké ńbẹ̀, kódà ó lè jágbèbí gan. Irú wọn bẹ́ẹ̀ a sọ fún wa pé Python ni wọ́n. Tó o bá ti ní ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé ó ń bínú àbíjù, nínú ìgbà tó bá tínú bá ń bí yẹn, ó lè ṣe àkọlù. Kò tiẹ̀ ní fẹ́ wádìí wo, Bíbélì ní ká wádìí ohun gbogbo dájúdájú ká di eléyìí tí í ṣe òtítọ́ mú. Kò tiẹ̀ ní wádìí ohun gbogbo, kò ní wádìí rárá. Níwọ̀n ìgbà tí ẹ̀mí ìbínú yẹn bá ti gùn, á bínú sódì, á sì ṣe àkọlù. Ní ìgbẹ̀yìn ó lè wá rí i pé òun gan ló dàbí pé òun jẹ̀bi àbí òun ò ní sùúrù tó. Irú ènìyàn bẹ́ẹ̀, ẹ̀mí Python ó ń gbénú ayé ẹ̀. Ẹ̀mí Python ṣe kí ni? Mo sọ fún wa pé Python máa ń ba ní bùbá torí bí ọdẹ náà ṣe máa ń ṣe fún ẹranko tó bá fẹ́ jẹ. Ǹjẹ́ ẹ mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run tàbí olùṣọ́ àgùntàn tàbí ẹnikẹ́ni tó bá dúró gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run fún ẹ, àwọn náà máa ba ní bùbá.
báwo ló ṣe ń bá ń bùbá, wọ́n á máa dúró láti wá àwọn ibi àṣìṣe rẹ. Àwọn ibi àṣìṣe rẹ wọ́n máa wá. Ìgbà tó bá ti lè rí àṣìṣe ẹ kan dì wọ́n mọ́ báyìí, iṣẹ́ ti ṣe nìyẹn. Ọwọ́ wọn ti tẹ nǹkan tí wọ́n ń wá nìyẹn. Wọ́n á bá ní bùbá, wọ́n á máa ṣọ́ ẹ. Gbà tó bá ti lè rí i pé o ṣe nǹkan tí wọ́n rí pé wọ́n lè fi ṣe ẹ̀sùn láti mú ẹ, ó ti tán. So wọ́n á ṣe àkọlù. Irú àwọn tó bá ti jẹ́ tó jẹ́ ọkùnrin tàbí obìnrin tó jẹ́ olórí ìjọ tàbí tó jẹ́ ọ̀rẹ́ sí ẹ, tó sì jẹ́ pé à ń pe orúkọ Kristi la pé ìránṣẹ́ Ọlọ́run, tó bá ti ń ṣe báyìí, ẹ̀mí python ó wà nínú ayé wa. Deceit, kí la ń pè ní deceit? Ẹ̀tàn. Python a máa ní ẹ̀tàn púpọ̀. Ẹ rántí pé nínú Bíbélì, bó jẹ́ ká mọ̀ pé nínú ìwé Genesis orí 3 ẹsẹ̀ 1 yẹn, pé èṣù àbíyàrá ejò, mo dẹ̀ sọ fún wa lẹ́ẹ̀kan yẹn pé python ara family, ara ibi ejò ni. Òun jẹ́ ejò ńlá ni nínú àwọn ejò. Ẹ rántí pé ẹ̀tàn ló lọ lò fún Éfà tó fi ráyè wọlé sínú ayé Ádámù. Tó bá pe ara ẹ ní ìránṣẹ́ Ọlọ́run, tó sì jẹ́ ẹni tó jẹ́ wípé ó fẹ́ràn ẹ̀tàn púpọ̀ láti máa fi ṣe àwọn ọmọ ìjọ ẹ, láti máa lò, láti máa fi tàn àwọn èèyàn jẹ, láti ṣe nǹkan kan. Python nìyẹn. O kì í ṣe python, o kì í ṣe pastor. Python ló jẹ́, ejò ńlá ló jẹ́. Tó bá ti jẹ́ ẹni tí ó fẹ́ràn ẹ̀tàn púpọ̀. Rántí pé ara ẹ̀tàn ni irọ́ pípa wà. Èké ni Bíbélì pé àwọn tó bá ti jẹ́ pé ó fẹ́ràn àti máa purọ́, wọn ò dẹ̀ rí irọ́ sí nǹkan burúkú, wọn ò rí sí nǹkan tí ò dáa. Wọ́n gbàgbọ́ pé àwọn gbọ́dọ̀ gbọ́n náà ni, àwọn ń lo ọgbọ́n ni. Irú ìránṣẹ́ bẹ́ẹ̀, ọkùnrin ni obìnrin ni, ejò ni ẹ́. Python ló jẹ́. Má rí fọ́nrán yìí, má rí bí ìbínú, bí ìjà rárá. Ìwọ tó bá ti báwí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, rí gẹ́gẹ́ bíi pé à ń gbé jáde sí ẹ láti lè ṣe àtúnṣe, láti lè ronúpìwàdà, nítorí wípé ìdájọ́ ń bọ̀. So má rí bí ìjà rárá. Mi ò kúkú mọ̀ ẹ́, ó lè mọ̀ mí o, ṣùgbọ́n mi ò mọ̀ ẹ́. Níbikíbi tó bá ti ń gbọ́ fọ́nrán yìí, mi ò mọ̀ ẹ́. Tó bá dẹ̀ mọ̀ ẹ́, mi ò ní ẹ lọ́kàn, mi ò kò sí nǹkan tó kàn pẹ̀lú ọtí ẹ. Bí ẹni tó rán mi níṣẹ́ tí ń ṣe Jésù Kristi Násárẹ́tì, tó ṣe pè mí, tó ṣe rán mi, ló ní kí n wá ṣe nǹkan ẹ̀. Mo sọ lórí àwọn tó bá lọ wo fọ́nrán wa lórí TikTok, ibi tí ọ̀rọ̀ ẹ ti jáde wá. Mo sọ ńgbà yẹn, mi nígbà tí tún padà lọ sẹ́yìn lọ wo TikTok yẹn, wàá sọ ohun tó fa ọ̀rọ̀ yìí, wàá rí ńbẹ̀ ohun tó fa ọ̀rọ̀ yìí. So Olúwa rán mi sí ẹni, gbàgbọ́ bẹ́ẹ̀ pé Ọlọ́run rán mi sí ẹ láti kúrò nínú ìwà àrékérekè ẹ gẹ́gẹ́ bí pastor, gẹ́gẹ́ bí lady evangelist, gẹ́gẹ́ bí whatever, ìbájẹ́ pastor obìnrin yẹn. Kúrò nínú ipò python, bọ́ sí inú ipò python, bọ́ sínú ipò pásítọ̀ tàbí pastor nítòótọ́. Jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́, kúrò nínú ipò àrékérekè, kúrò nínú ipò irọ́. Ṣé ẹ rí ẹranko tá ń pè python yẹn? Ó lè da ọgbẹ́ ńlá sí èèyàn lára. Ẹnikẹ́ni tó bá bọ́ sí lọ́wọ́, tó ń lọ́mọ́, tó ń nà tọ̀tọ̀tọ̀, mo gbàdúrà pé lórúkọ Jésù ò ní bọ́ sínú wọn lọ́wọ́, àti nípa tẹ̀mí àti nípa ti ara. Lórúkọ Jésù ò ní bọ́ sí python ènìyàn, ò ní bọ́ sí wọn lọ́wọ́. Wọ́n á dá ọgbẹ́ sí èèyàn lára púpọ̀. Nígbà tó bá ti wọ́n ti ń nà, ibi tó bá ti ń nà yẹn, ẹ̀mí lè lọ ń bẹ̀. Ìyẹn ni pé wọ́n á máa pa nǹkan tó bá ti jẹ́ nǹkan jíjẹ wọn. Mo gbàdúrà pé lórúkọ Jésù, python tó wà nínú ìjọ tó pera wọn ní ènìyàn, ṣùgbọ́n jẹ́ pé ejòlá ni wọ́n, mo gbàdúrà pé lórúkọ Jésù Kristi ò ní bọ́ sí wọn lọ́wọ́. Tó o bá dẹ̀ wà nínú àwọn tó ń jọ́sìn lábẹ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀, wọ́n lọ jáde ń bẹ̀. Tó bá tiẹ̀ dẹ̀ dé ẹ mọ́lẹ̀, irú ohun tó ń gbọ́, ọ̀rọ̀ Ọlọ́run tó ń gbọ́, yẹ kó jẹ́ ìṣílójú fún ẹ, ó yẹ kó jẹ́ ìṣíníyè fún ẹ láti ṣe kíni, láti bọ́ kúrò lọ́wọ́ wọn, láti di òmìnira tiẹ̀ láàyè ara ẹ, àbí láti wá ìjọ gidi tó jẹ́ ìjọ Ọlọ́run, láti lọ síbẹ̀ láti ṣe. So wọ́n máa ń tún yòdì. Omi a máa bá yòdì, kò ní ṣe báyìí pé òun bá yòdì, a máa kí ẹni tòótọ́, ṣùgbọ́n nǹkan oró tó fẹ́ dá wà nínú ẹ̀. Python kì í ṣe pastor nìyẹn.
ẹnikẹ́ni tó bá ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó pè ní ìránṣẹ́ Ọlọ́run tí ò lè rí i pé tòótọ́ lọmọ ìjọ mi lè ṣẹ̀mí tàbí ẹnikẹ́ni lè ṣẹ̀mí, ó ti wá náà nìyẹn. Ẹ jẹ́ ká sọ́ká kúrò lórí ẹ̀. Tó gbé sínú tó dẹ̀ rẹ́rìn sí ẹ tó dẹ̀ sọ fún ẹ pé ó ti tán, ṣùgbọ́n tó jẹ́ pé níbi tó fẹ́ lọ pàdé ẹ wájú, irú ènìyàn bẹ́ẹ̀ kì í ṣe pásítọ̀, kì í dẹ̀ ṣe pásítọ̀, python ni, ejò ńlá ni, ejò ńlá ni. Ìránṣẹ́ Ọlọ́run tó pè ní ìránṣẹ́ Ọlọ́run tó ń rán oró 20 ọdún, tó ń rán oró ohun tó ṣe 30 ọdún, tó ń rán oró ẹ̀. Mo sọ fún wa lẹ́ẹ̀kan yẹn, lára àwọn ìwà tí ìjòlá ní, ó máa ń gbẹ̀san, tó sì ń gbẹ̀san. Gbọ́, irú ìwọ ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ tó pè ní ìránṣẹ́ Ọlọ́run ò kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Python ni ẹ́, python ló jẹ́, ejò ńlá ló jẹ́, ó sì léwu púpọ̀ púpọ̀. Tó o bá tètè jáwọ́ kúrò lára ẹ̀mí ẹ tàbí kó o jẹ́ kẹ́mi ẹ kúrò nínú ayé rẹ, ibi ìparun ló ń tì ẹ́ lọ. Ṣùgbọ́n mo gbàdúrà pé lórúkọ Jésù ò ní parun. So tó bá ti rí àwọn tó bá ti ń ṣe, tó bá ti ní àwọn ìwà àmúyẹ tí a sọ, àwọn ohun tó jẹ́ bí characteristics python, ejò ńlá yìí, nínú ayé ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí bàbá tàbí ìyá sí ẹ nínú ẹ̀mí, ìbáàjẹ́ ṣọ́ọ̀ṣì ló ń lọ, ìbáàjẹ́ ṣọ́ọ̀ṣì ló ń lọ, tètè ya bẹ́sẹ̀ sọ̀rọ̀. Ọwọ́ kò dé máa fàdúrà ràn lọ́wọ́. Ó wà ń bẹ̀, ó ti kúrò ń bẹ̀, máa fàdúrà ràn lọ́wọ́. Kọ́lọ́run kó lè ṣe kíni, kó lè gbà kúrò lọ́wọ́ ìtànjẹ èṣù wọ̀nyẹn pátápátá. Àwọn nǹkan kan wà tí mo sì fẹ́ bá a sọ, ṣùgbọ́n mi ò ní fẹ́ kí fọ́nrán ẹ̀ kó lọ jù, bóyá màá padà tún bá a sọ yẹn lórí ọ̀rọ̀ àwọn ìṣesí tó jọ ti python, ṣùgbọ́n tó ń rò pé pásítọ̀ ni wọ́n yìí náà la ṣe ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ bá a pín fọ́nrán ẹ̀, ẹ tẹ̀, ẹ fẹ́ràn ẹ̀, jẹ́ káwọn èèyàn míì gbọ́. Ọlọ́run lè lò láti fi yọ àwọn kan kúrò nínú ìdẹkùn òkùnkùn. Ọlọ́run lè lò láti fi tú àwọn kan sílẹ̀ kúrò nínú ìwà àbí odindi ẹ̀mí python tó wà nínú ayé. Wọ́n lè lò fún pásítọ̀ ẹ̀, ó lè lò fún ẹnikẹ́ni. Fi ránṣẹ́, Ọlọ́run á dẹ̀ tú bùkún ìwọ náà. Mo gbàdúrà pé ìyanu Ọlọ́run yóò ṣẹlẹ̀ nínú ayé gbogbo wa, ojú òní tiwa. Ẹ ṣé gan-an ni. Ó dàbọ̀.